Ẹ kú dédé àsìkò yìí, èyí ni àkójọpọ̀ ìròyìn láti tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dájọ́ ikú fún ọkùnrin 5 lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani awakọ̀ táísì kan Hakeem Shittu nílùú Ìbàdàn lọ́dún 2024. Nígbà tí ó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Yẹmí Àjàyí dájọ́ wípé Ṣẹ́gun Táíwò, Kẹ́hìndé Adémọ́lá, Yàyà Adéníyì, Ṣínúzù Samson àti Ọ̀pádòtún Michael gbìmọ̀pọ̀ láti ṣekúpa Shittu. Adájọ́ náà kọ́kọ́ ju ẹnìkọ̀ọ̀kan wọn sí ẹ̀wọ̀n 20 ọdún lórí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn ìgbìmọ̀ láti ṣìkà kí ó tó dájọ́ ikú fún wọn. Ìdájọ́ ilé-ẹjọ́ lórí kókó ẹ̀sùn kejì tí wọ́n fi kan àwọn márààrún ni pé kí wọ́n lọ yẹgi fún. Ṣáájú ni agbẹjọ́rò ìjọba Kéké Ọlọ́ṣọ́ ṣàlàyé bí ìjàmbá ọkọ̀ tí kò mú ẹ̀mí lọ ṣe yọrí sí ìkọlù tó gbẹ̀mí èèyàn. Awakọ̀ táksì náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ àmọ́ wọ́n lè mú wọ́n sì ṣá a pa pẹ̀lú àdá. Agbẹjọ́rò tó ṣojú ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́ṣọ́ ṣàlàyé wípé lọ́jọ́ kẹwàá oṣù kẹrin ọdún 2024 ní nǹkan bíi agogo 8 àbọ̀ alẹ́ lọ́pọ̀pọ̀nà Arúlógún lágbègbè Ọjọ́ nílùú Ìbàdàn làwọn ọkùnrin 5 náà àtàwọn míì tí wọ́n sá lọ ṣèkọlù sí Shittu lẹ́yìn tí ọkọ rẹ̀ gbé ọ̀kadà tó gbèrò 2 lẹ́yìn. Báyìí ni gbogbo wọn lọ sí ibì kan láti lọ yanjú ọ̀rọ̀ náà. Níbẹ̀ ni ẹni tó gun ọ̀kadà àtàwọn alátìlẹyìn rẹ̀ ti sọ pé kí awakọ̀ táksì ó fáwọn ní 50,000 láti lọ tọ́jú àwọn tó farapa. Àmọ́ 8,000 péré ni Shittu rí kódà sílẹ̀. Báyìí ni wọn kò jẹ́ kó lọ tí wọ́n mú un mọ́lẹ̀. Ká tó rí ká tó fọ̀, wọ́n ti ya aṣọ mọ́ Shittu lára, wọ́n ti já a sí o. Agbẹjọ́rò ìjọba ní bó tilẹ̀ jẹ́ pé awakọ̀ táksì náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀, ó ní wọ́n lè mú wọ́n sì ṣá a pa pẹ̀lú àdá. Àwọn olùwádìí fìdí rẹ̀ múlẹ̀ wípé ọkọ̀ àti aṣọ ìwọ̀nù rẹ̀ wà níwájú ṣọ́ọ̀bù ìyàwó ọ̀kan nínú àwọn tó pa. Ilé-ẹjọ́ ní ẹ̀ṣẹ̀ táwọn ọkùnrin 5 náà ṣẹ̀ lòdì sófin ọ̀daràn ìpínlẹ̀ Ọ̀yọ́ abala 316. Ìjìyà sì wà fún irú ẹ̀ṣẹ̀ báyìí ní abala 319 àti 324 òfin yìí ti ọdún 2000. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ dókítà Muric Abíọ́lá náà ti gba fọ́ọ̀mù. Obìnrin onímọ̀ ńlá yìí ti sọ pé òun lòun yóò fìbò lé Adémọ́lá Adeleke nípò tóun yóò sì di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ lobìnrin ti ń sọ fún gbogbo àwọn tí wọ́n ń bí léèrè bó ti ṣe fẹ́ ṣe láàrin àwọn kìnìún ńlá táwọn náà jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC. Ohun kan tó sì ń tẹnumọ́ ni pé àsìkò obìnrin rẹ̀ òun ṣetán láti tukọ̀ ìjọba Ọ̀ṣun ju àwọn ọkùnrin tó ti ń ṣe ṣáájú àsìkò yìí lọ. Dókítà Muric jẹ́ onínúure látàrí bó ṣe máa ń ṣàánú, ó sì tún jẹ́ alágbàwé òun olùgbèjà àwọn obìnrin pàápàá jùlọ nínú ètò òṣèlú. Bẹ́ẹ̀ lobìnrin ti fìgbà kan ṣe olùkọ́ ní fásitì, èyí ló mú àwọn èèyàn tí lẹ́yìn lórí ìgbésẹ̀ rẹ̀. Láfikún, Muric pẹ̀lú àwọn tí wọ́n máa ń gbógun ti ìwà ìbàjẹ́ nílùú tó sì tún máa ń dáàbò bo ẹ̀tọ́ obìnrin àti ọmọdé pẹ̀lú gbogbo agbára rẹ̀. Ní báyìí tí arábìnrin ti jáde láti dupò gómìnà, níṣe nínú àwọn èèyàn ń dùn tó fi dórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ gan pẹ̀lú. Pàápàá jùlọ àwọn obìnrin àti ọ̀dọ́ tí wọ́n rí ìgbésẹ̀ rẹ̀ bí ìgbà ọ̀tun nínú ètò òṣèlú. Bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ àtàwọn olóye nípa ọ̀rọ̀ òṣèlú fi kún pé ìmọ̀ òfin tí Muric ní tó tún jẹ́ ọ̀mọ̀wé tó yọrantí pẹ̀lú ìwà rere tóbìnrin yìí ní. Lórí bó ṣe máa ń kàrámọ̀ gbogbo nǹkan tó bá jọ mọ́rọ̀ ìlú yìí ti fún láǹfààní gidi láti kojú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìdíje fún ipò gómìnà. Wọ́n ní ó ṣeéṣe kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rí àyípadà rere. Síwájú sí i. Àjọ Muric ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí àjọ CAN sọ pé àfi kí àwọn ọmọ ogun Amẹ́ríkà wá gbà wá lọ́wọ́ àwọn báńdíìtì o. Àjọ Muslim Rights Concern tí àwọn sí Muric ti jáde tán láti bu ẹnu àtẹ́ lu ìmọ̀ràn àwọn Christian Association of Nigeria tí a mọ̀ sí CAN wípé ọmọdé ń ṣe wọ́n o lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àfi kí àwọn ọmọ ogun Amẹ́ríkà wá gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn alákatakítí tí wọ́n ń pa Christian nípakúpa. Wẹ́ẹ̀sì ọjọ́rú ọjọ́ 26 oṣù kọkànlá ọdún yìí ni adarí wọn Professor Isiaq Akíntola sọ̀rọ̀ náà síta wípé nǹkan táwọn Christian sọ yìí ló ń ti Nàìjíríà sún má burú nítorí táwọn ọmọ ogun Amẹ́ríkà bá dá sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó má níyànjú. Láfikún, wọ́n ní ẹ̀rí wà pé Christian àti Mùsùlùmí ni wọ́n ń pàdánù. Bẹ́ẹ̀ àjọ CAN rojọ́ pé Christian nìkan ni wọ́n ń pa. Bẹ́ẹ̀ ẹ̀sìn méjèèjì làwọn agbébọn rẹ̀ ń pàdánù lójoojúmọ́. Wọ́n ní bí CAN ṣe panupọ̀ tó fi dórí ọ̀kan lára ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ wọn ọ̀gbẹ́ni Joash Amupitan ẹni tí í ṣe alága INEC lọ́wọ́lọ́wọ́ wípé àfi káwọn ọmọ ogun Amẹ́ríkà dá sí i léyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ tó ń kọ àwọn èèyàn lóminú gidigidi. Bákan náà sọ̀rọ̀ nípa nǹkan tó lórí àwọn CAN tẹ́lẹ̀ Reverend Samson Ayọ̀kúnlé sọ nígbà kan pé Amẹ́ríkà gbọ́dọ̀ wá gbà wá sílẹ̀. Ó ní kò sí ẹnikẹ́ni tó jáde nínú CAN láti sọ pé Ayọ̀kúnlé ò sọ bẹ́ẹ̀. Ó ní ìwà burúkú àti ọgbọ́n ọmọdé ló ń dà wọ́n láàmú nítorí wọn ò mọ nǹkan tó lè bàjẹ́ ní Nàìjíríà tí orílẹ̀-èdè mìíràn bá kógun wá jà wá. Akíntola tún mẹ́nu bà ìkéde àdúrà gbígbà fáwọn Kírísítẹ́nì tí CAN sọ síta láìpẹ́ yìí. Ó ní ọ̀rọ̀ yìí gan lè da àárín ara wọn rú nítorí ojú tó lórí fi máa ń wò nǹkan kọ́ ni ọmọ ìjọ fi ń wò ó nígbà míì. Ó fi kún un pé nínú fídíò kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ibi tí wòlíì kan ti ń gbàdúrà wípé káwọn Amẹ́ríkà wá gbà wọ́n sílẹ̀ yìí, ó ní àìgbọ́n àti ìmọ̀tara ẹni nìkan ló ń dà wọ́n láàmú. Muric tún tẹ̀síwájú pé tí orílẹ̀-èdè mìíràn bá dá sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kí wọ́n máa fojú burúkú wo àwọn ọ̀dọ́ mùsùlùmí tí wọn ò lọ́wọ́ nínú iṣẹ́ burúkú táwọn báńdíìtì yìí ń ṣe. Ó ní àwa gbàgbọ́ nínú kájọ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ tí yóò fi níyànjú. Lákòótán, àjọ yìí sọ pé díẹ̀ nínú ọgọ̀lọ́gọ̀ èèyàn tó wà ní Nàìjíríà
ni wọ́n ṣiṣẹ́ láabi yìí. Èyí ló mú wọn sọ pé kí wọ́n dẹ́kun pípe mùsùlùmí ní apààyàn lórí ẹ̀ṣẹ̀ táwọn ìjọ kan ṣẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n rọ àwọn onígbàgbọ́ òdodo láti máa gbàdúrà fún àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ àti ìṣọ̀kan fún Nàìjíríà ká lè borí ogun yìí. Wọ́n wá rọ àwọn ọ̀dọ́ láti tẹ̀lé òfin. Bẹ́ẹ̀ ni wọ́n gbóríyìn fún ìjọba Bọ́lá Tinubu lórí iṣẹ́ takuntakun tí ó ń ṣe. Wọ́n sì ṣàdúrà pé kò ní pẹ́ kò ní jìnnà tí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó fi di ọ̀rọ̀ ìtàn nílẹ̀ wa. ìròyìn kò tíì tán o, ẹ máa yáṣẹ́ o.